ǹjẹ́ mo tún kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ̀tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV níbi tá a ti ṣe bẹ́ẹ̀ gbálégbòde tá a ti múròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Àdúrà tèmi sí gbogbo yín náà ni wípé ojú tẹ́ fi wò wá ojú náà ní fọ́, etí tẹ́ fi gbọ́ etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. A kí gbogbo àwa tẹ́ jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí wípé a kú àmójúbà oṣù Ramadan, oṣù àpọ́nlé, oṣù yẹ̀sẹ̀ Ọlọ́run ọba Allah kò ní dùn ẹnìkọ̀ọ̀kan wa ní ládàá rẹ̀. Yorùbá ṣe máa ń ṣe lórí ìkànnì yìí ni tó bá jẹ́ ti àwọn ọmọlẹ́yìn Kristi náà ni àtúnkíwa náà ìpè àtúnkù àmójúbà ọdún tuntun náà ni. Ìròyìn fún ti àsìkò yìí wọn náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú aṣojú mọ́ màwòrán àti tí ìgbò ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa nígbà tí ó kọ níròyìn yín tí ò yí padà. Àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́. Ẹ jẹ́ á wo kókó tí ń bẹ nínú ìròyìn fún tàsìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ètò ìṣèjọba mi ti mú ìdẹ̀kùn bá àwọn mùsùlùmí ní orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀wọ́n gógó oúnjẹ lásìkò àwẹ̀ tá a wà yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀. Ẹ má jẹ́ ká fejò sórí òrùlé sùn. Tinubu àti àwọn sẹ́nítọ̀sì gbogbo l'Ábùjá gbọ́dọ̀ ṣe ìwádìí fínífíní lórí ẹ̀sùn tí Natasha tó fi kan Akpabio pé ó fẹ́ jí gàrí òun bù. Ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ yìí Káyọ̀dé Ẹgbẹ́tókun ti yan akọ̀wé tuntun fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí lórí ìdájọ́ tí ilé-ẹjọ́ tó ga jùlọ dá fún Fubara ní ìpínlẹ̀ Rivers. Ní ṣe ni inú Wike dùn sìnkìnsìnkìn tó sì ń yọ̀ tó ń bú sẹ́ni ayọ̀ lórí bí Fubara bó ṣe lulẹ̀ nílé-ẹjọ́ Supreme. Àwọn agbébọn ya wọ ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n ṣá ọmọọba méjì àti olóyè ní ìsákúsá lórí ìjà ilẹ̀ àti ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ìpínlẹ̀ Delta ẹ̀wẹ̀, àwọn adigunjalè ya wọ ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ní obìnrin onímọ̀ ìṣègùn tòyìnbó, wọ́n kó wọn lẹ́rú wọ́n sì tún kó wọn lẹ́rù ní ìpínlẹ̀ náà. Ìròyìn náà dé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ètò ìṣèjọba mi ti mú ìdẹ̀kùn bá àwọn mùsùlùmí ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí lágbọn ọ̀wọ́n gógó oúnjẹ lásìkò àwẹ̀ tá a wà yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìnyín Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ti sísọ lójú eégún ọ̀rọ̀ tó sì ti ṣe àlàyé lásìkò tó ń kí àwọn mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà kú àmójúbà oṣù àwẹ̀, oṣù yẹ̀sẹ̀ lásìkò tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń kí àwọn mùsùlùmí kú àmójúbà oṣù náà. Ó ní ààrẹ mẹ́nubà wípé ètò ìṣèjọba òun nípa àwọn àlàkalẹ̀ èyí tó ń bẹ nínú ìṣèjọba náà ó ti mú àdínkù bá ọ̀wọ́n gógó oúnjẹ lásìkò yìí, èyí tó fi mú kí ohun gbogbo rẹnu kó rọrùn wẹ̀kúwẹ̀kú fáwọn mùsùlùmí tí wọ́n gba ààwẹ̀ nínú oṣù lámúlánà èyí tí a wà yìí. Ààrẹ sọ èyí di mímọ̀ lánàá òde yìí nígbà tó kí àwọn mùsùlùmí níbi tó ti ṣe ní àlàyé wípé gbogbo àlàkalẹ̀ ètò ìṣèjọba mi èyí tá a ti gùn lé látìgbà tá a ti bẹ̀rẹ̀ ìṣèjọba yìí níṣe ni ó ti ń so èso rere báyìí. Inú òun sì dùn, ayọ̀ òun kún látàrí wípé ọ̀wọ́n gógó oúnjẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ó máa ti dínkù, èyí tó mú kí ààwẹ̀ tá a bẹ̀rẹ̀ yìí kó rọrùn fún àwọn mùsùlùmí lásìkò ìṣèjọba òun. Ó wá rọ àwọn mùsùlùmí wípé kí wọ́n lo àkókò oṣù Ramadan yìí láti fi bẹ ẹ̀bẹ̀ sí Ọlọ́run ọba Allah kí ó lè máa tẹ̀síwájú nínú ìṣèjọba rere rẹ̀. Ó ní bákan náà ni kí a tún lo àsìkò yìí láti lè jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìfẹ́ tó péye kó wà láàrin gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló sọ èyí di mímọ̀ nígbà táwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ti ń fi ohùn léde lórí ọ̀rọ̀ tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ nípa ọ̀wọ́n gógó oúnjẹ. Táàrẹ ní ó ti di ohun àfisẹ́yìn tẹ́gun fi sọ ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lọ sínú ọjà láti lọ rè ra ohun tí a fi ń sinu àti èyí tá a fi ń jẹ sààrì. Ó ní wọ́n mà kó rojú sí ọ̀rọ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi tá a ti ṣe ní àlàyé pé ṣé gààrí la fẹ́ sọ ni ta ní ó dínwó àbí ìrẹsì tó fi mẹ́wàá àgbàdo tá a fi sògì, ohun gbogbo ló gbówó lórí láyé ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí. Nígbà tí ààrẹ sì tún yangàn pé ohun gbogbo ló ti di ní tó mú àdínkù bá ètò ọrọ̀ ajé àti ọ̀rọ̀ oúnjẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí náà kó rojú sí ọ̀rọ̀ tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ yìí nígbà tí wọ́n sì gbàdúrà pé nígbẹ̀yìn ohun gbogbo Ọlọ́run ọba Allah yóò mú wa lékè gbogbo ìṣòro tá à ń kojú láyé ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà.
ẹ má jẹ́ ká fi ejò sórí òrìlé sùn báyìí o. Tinubu àti àwọn sẹ́nítọ̀sì gbogbo ní olúlulẹ̀ tí ń ṣe Àbújá gbọ́dọ̀ ṣe ìwádìí fínífíní lórí ẹ̀sùn tí Natasha tó fi kan Akpabio pé ó fẹ́ ṣe bẹ́ẹ̀ jí gàrí òun bù. Gẹ́gẹ́ bí ìròyìn ìṣáájú bó ti ṣe jáde lánàá òde yìí níbi tí ẹni tó jẹ́ sẹ́nítọ̀ èyí tí ó ń sojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi èèyàn Natasha Akpoti-Nduaghan tó ti fi ẹ̀sùn kan ẹni tó jẹ́ senate president ní orílẹ̀-èdè Nàìjíríà Godswill Akpabio wípé níṣe ni ó fẹ́ jí gàrí òun bù tó fẹ́ jẹ́ kí àwọn jọ máa ní ìfẹ́ ìkọ̀kọ̀ èyí tó ń sì kọ̀ fún ó ní láti ìgbà náà ó ní ó ti ń dúnkokò mọ́ òun tí kò sì jẹ́ kí ọkàn òun balẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà tí ń bẹ ní Àbújá nínú fídíò tó fi léde lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí móhùnmáwòrán lánàá. Gẹ́gẹ́ bí a ti mú ìròyìn náà wá ibẹ̀ ni Natasha ti ṣe àlàyé yìí nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ náà èyí náà ló sì wá fà á tẹ́ni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 tó sì ti jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar ló ti ṣe ní àlàyé wípé ọ̀rọ̀ tí Natasha sọ yìí nípa ẹ̀sùn tó fi kan Akpabio ẹ mọ̀jà fi ọwọ́ yẹpẹrẹ mú ká sì má dọwọ́ bo òtítọ́ ọ̀rọ̀ mọ́lẹ̀ ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ilé ìgbìmọ̀ asòfin àgbà tó kù ní Àbújá wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ akin ká sì ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà torí pé ẹ̀sùn ọ̀hún ẹ̀sùn tó ní kìmí ni tó sì nípọn púpọ̀ ju kí afetí ọgbọ́n yìí ká fi gbọ́ irú ọ̀rọ̀ náà lọ ó ní nígbà tí òun náà gbọ́ ọ̀rọ̀ ọ̀hún tí òun wò lórí móhùnmáwòrán níṣe ni ó ya òun lẹ́nu pé áwù àwa tá a jẹ́ àwọn tí wọ́n jẹ́ adarí àti aṣojú níṣẹ́ ló yẹ kán jẹ́ àpẹẹrẹ rere ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n bá wá ń lo ọ́fíìsì wọn láti máa fi ìyà jẹ àwọn ènìyàn àbí kán máa wu ìwà tí kò tọ́ lọ́nà tí ò bá òfin mu ní orílẹ̀-èdè yìí oníṣẹ́ ìdípò kù díẹ̀ káàtó ó ní fún ìdí èyí ẹ jẹ́ ká tọpinpin ká wá iṣu dé ìsàlẹ̀ kòkò ká sì ṣe ìgbésẹ̀ tó tọ́ lórí ẹ̀sùn tí Natasha fi kan Akpabio yìí ká mẹ́ni tó jẹ̀bi ọ̀rọ̀ bóyá òótọ́ ni àbí irọ́ ni ó ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn sẹ́nítọ̀ gbogbo tó kù ní Àbújá pé ẹ má jà fi ọwọ́ bo òótọ́ ọ̀rọ̀ mọ́lẹ̀ lórí ọ̀rọ̀ yìí o. Ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ yìí Káyọ̀dé Ẹgbẹ́tókun ó mà ti yan akọ̀wé tuntun fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ó ní ó ti ṣe bẹ́ẹ̀ júwe ẹni tó jẹ́ olùrànwọ́ fún ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí Assistant Inspector General of Police ìyún Fompam Joseph ó ti yàn gẹ́gẹ́ bí akọ̀wé fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde ètò ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Múyìwá Adéjọbí tó fi léde síta lánàá ibẹ̀ ló ti sọ dímọ̀ wípé lẹ́yìn tí ìgbéga ní ipò tó dé bá ẹni tó jẹ́ akọ̀wé tẹ́lẹ̀ ìyún AIG Adétutù Rọ́dà Olófù tó ti di pé ó ti ní ìtẹ̀síwájú lẹ́nu iṣẹ́ ọlọ́pàá báyìí ó ti fi ipò akọ̀wé náà sílẹ̀ èyí tó sì mú kí ẹni tó jẹ́ IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun kó yan ẹni tí ó jẹ́ Pam Joseph gẹ́gẹ́ bí akọ̀wé fún ikọ̀ agbófinró orílẹ̀-èdè Nàìjíríà Rọ́dà Olófù òun ló ti di Deputy Inspector General of Police báyìí ó ní ìgbésẹ̀ tí Káyọ̀dé Ẹgbẹ́tókun gbé yìí ó ní láti lè jẹ́ kí ìtẹ̀síwájú tó péye kó tún máa bá agbọn iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú bó ti ṣe yẹ gbogbo àwọn ènìyàn náà wò fínífíní dáadáa kó tó di wípé ó yan Fompam Joseph gẹ́gẹ́ bí akọ̀wé fún ẹgbẹ́ náà láti lè mú ìdàgbàsókè àti ìtẹ̀síwájú bá iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wàyí ó wá rọ ẹni tó ṣẹ̀ṣẹ̀ jẹ oyè náà wípé kó ṣe gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ kó sì fi ìbẹ̀rù Ọlọ́run àti ìfẹ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà sí ọkàn rẹ̀ lásìkò tí ó bá ń ṣiṣẹ́ náà ní lágbọn akọ̀wé iléeṣẹ́ ọlọ́pàá ilé orílẹ̀-èdè Nàìjíríà. Lórí ìdájọ́ tí ilé-ẹjọ́ tó ga jùlọ dá fún Fubara ní ìpínlẹ̀ Rivers ṣe ni inú Wike dùn sìnkìnsìnkìn pé Fubara ti ṣe bẹ́ẹ̀ ó ti lulẹ̀ ní ilé-ẹjọ́ gíga Supreme Court. Lánàá òde yìí ó ní ilé-ẹjọ́ gíga Supreme Court tó fi ìkàlẹ̀ sí olúlẹ̀ yìí tí ń ṣe Àbújá
òun ni wọ́n sọ di mímọ̀ tí wọ́n sì dájọ́ wípé níṣe ni kí CBN ìyún báǹkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì dáwọ́ fífi owó ránṣẹ́ sí àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Rivers dúró gẹ́gẹ́ bí ilé ẹjọ́ gíga tẹ́lẹ̀ bí ó ṣe ti dá ẹjọ́ ọ̀hún lórí wípé àfi ìgbà tí ohun gbogbo bá bọ̀ sípò ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Rivers ó ní kí ilé ìfowópamọ́ CBN kí wọ́n tó máa ṣe bẹ́ẹ̀ yọ̀ǹda owó fún ìjọba ìpínlẹ̀ Rivers ó ní èyí wà nínú ìwé òfin tọdún 1999 ó tún tẹ̀síwájú wípé ẹni tó jẹ́ adájọ́ Emmanuel Akomaye Agim ó tún tẹ̀síwájú wípé bákan náà ni òun fi ọwọ́ òsì dá ètò ìdìbò ìjọba ìbílẹ̀ Rivers náà nù ní ilé ẹjọ́ nígbà tó sì ṣe ní àlàyé pé títí di ìgbà tí wọ́n fi wá wọ̀rọ̀ kan fi ṣàdá tóun gbogbo yóò sì padà bọ̀ sípò ní ìpínlẹ̀ Rivers ọ̀hún níṣe ni kí wọ́n dáwọ́ fífi owó ránṣẹ́ sí àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Rivers kí wọ́n dáwọ́ rẹ̀ dúró ó sì tún kéde wípé àwọn tó jẹ́ ọmọlé ìgbìmọ̀ asòfin 25 ọ̀hún ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ kógojá tí wọ́n sì máa wà ní ipò asòfin ilé ìgbìmọ̀ ní ìpínlẹ̀ Rivers títí di ìgbà tí ohun gbogbo yóò fi wà ní ìbámu pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ yìí wàyí o lẹ́yìn ìdájọ́ náà níṣẹ́ ni tó jẹ́ mínísítà fólùlù ilẹ̀ yìí Nyesom Wike ló ṣe bẹ́ẹ̀ fi ìdùnnú rẹ̀ hàn nínú fídíò kan tó fi léde síta níbi tó ti ń jó tó ti ń yọ̀ tó sì ti ń kọrin ọpẹ́ wípé àwọn ṣe bẹ́ẹ̀ jáwé olúborí nígbà tí Fubara tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers tó ṣe bẹ́ẹ̀ fìdí rẹmi nínú ètò ìdájọ́ ilé ẹjọ́ Supreme tó wáyé lánàá fídíò náà rèé ẹ jẹ́ ká jọ fojú lóúnjẹ. Father, we thank you for your faithfulness. We thank you for your mercy. We thank you for the confirmation of your word, Lord, because say that those who trust in you will never be put to shame. Father, you know that your son is weak and his family, his friends and associates are always trusted in you. You have proved yourself right. Father, to say thank you in the name of Jesus. Lord, we dedicate this victory to you because without you, we know that. Lord, as we dedicate to you, we know that your blessing make it richer and no sorrow. Father, no sorrow will be associated with this victory in the name of Jesus. Even as we continue to move on, Father, your presence will go with us. Father, again, as friends and associates of your son, Jesus, who is our leader, we now say, Lord, that we're committing it to your hands. You have been his God. You have been his keeper. You have been his protector. Lord, we ask that you continue to direct him. You continue to protect him and his family. Guide him in the morning, noon, and night at all times. Let your presence abound with him. Let your ears speak him and doing another community. No weapon fashion against him, his family, is enduring to prosper. Thank you, Father, for this day that you have made.
Jonathan, continue to glorify you. Thank you for all friends and associates who have stood and who have been standing with you. Lord, keep all of them and give them strength. Thank you for this is the day that you blessed honor, adoration is yours. Yours are yours again. In Jesus' mighty name we pray. Amen. Ẹ káàbọ̀ padà. Àwọn agbébọn náà ṣe bẹ́ẹ̀ tán ya wọ ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ṣá ọmọọba ní ìṣàkúṣà àti olóyè lórí ìjà ilẹ̀ àti oyè jíjẹ tó di wàhálà ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ìlú tó pè ní Ẹ̀gbẹ́dì ìjọba ìbílẹ̀ Ẹ̀gbẹ́dọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìṣẹ̀lẹ̀ lè ti wáyé ní ọjọ́rú àti ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tí a ń lò lọ́wọ́ yìí, pẹ̀lú bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ẹni tó jẹ́ olóyè Yísà Akọ́lápọ̀ èyí tó ṣe fún àwọn oníròyìn. Ó sọ dímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọjọ́rú tí ń ṣe ọjọ́ 26 oṣù kejì ọdún tá a wà yìí, nígbà tí ó ṣe ní àlàyé wípé àwọn jàǹdùkú kan ó ní ọba Ẹlẹ́gbẹ̀dì èyí ọba Muideen Abdulaziz wọn ló gbọ́ ìròyìn wọn àti làbárì wọn wípé wọ́n wá láti Ẹdẹ àti Ẹ̀rì èyí tí wọ́n kóra wọn jọ sí oríta tán pè ní Ọlásáòpé ní ìjọba ìbílẹ̀ Ẹ̀gbẹ́dọ̀rẹ́ ọ̀hún. Ó ní nígbà tí ọba náà tó gbọ́ ìròyìn ọ̀hún níṣe ni ó yan ọmọọba àti àwọn olóyè wípé kí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ yọjú sí àwọn ènìyàn náà kán sì pẹ̀tù sí áwọ̀ tí ń bẹ ní àárín wọn. Ó ní sí ìyàlẹ́nu nígbà tí ọmọọba àti olóyè èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní olóyè Ajírọ́ba àti Yísà Àbáyọ̀mí tó fi mọ́ ọmọọba Abíóyè tí wọ́n dé ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ń ṣẹlẹ̀ níṣẹ́ náà ní àwọn ọmọ gànfẹ́ ọ̀hún wọ́n ṣe bẹ́ẹ̀ ṣá wọn ní ìṣàkúṣà tí wọ́n sì gba ọgbẹ́ ju bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ lọ. Wọ́n gba iléeṣẹ́ ọlọ́pàá lọ kó tó di wípé wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ tó sì náà wà lẹ́sẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run. Lẹ́yìn ọjọ́ yìí níṣe ni wọ́n tún sọ dímọ̀ wípé nígbà tó di ọjọ́bọ̀ tí ń ṣe ọjọ́ 27 oṣù yìí níṣe ni àwọn ọmọ gànfẹ́ náà tún padà wá tí wọ́n sì wá síwájú ààfin tó jẹ́ ti Ẹlẹ́gbẹ̀dì ti Ẹ̀gbẹ́dì èyún ọba Muideen Abdulaziz níbi tí wọ́n ní wọ́n ti yin ìbọn sókè ní takòtakò tí ó sì fi ṣe bẹ́ẹ̀ bá ènìyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn náà fi wà ní ilé ìwòsàn báyìí nínú tí ó kàwé ènìyàn tán farapa náà tí wọ́n ti jẹ́ 6 látàrí ìkọlù táwọn jàǹdùkú náà agbébọn ọ̀hún tí wọ́n wá ṣe nílùú Ẹ̀gbẹ́dì nígbà tí orí adé Ẹlẹ́gbẹ̀dì ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún tí ó máa ṣe àlàyé. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó jẹ́ ti ọwọ́ ọba tìmí tìlú Ẹdẹ ọba Adéṣọlá Làwálì pẹ̀lú bó ṣe ní àwọn ọmọ gànfẹ́ àwọn jàǹdùkú rẹ̀ ó ní wọ́n wá ṣe ìkọlù sí àwọn ní ìlú àwọn ọ̀hún látàrí pé ó fẹ́ fi tìpátìkúkù yan olóyè ní ìlú Ẹ̀gbẹ́dì èyí tó sì ní ọ̀rọ̀ náà ó ti ń bẹ ní ilé ẹjọ́ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn, ṣùgbọ́n kò ní sùúrù fún ilé ẹjọ́ láti dá ẹjọ́ òtítọ́ àti òdodo kó tó di pé ó lo àwọn jàǹdùkú láti wá ṣe ìkọlù sí àwọn ènìyàn ọ̀hún tí wọ́n wà ní ilé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Nígbà tí ẹni tó jẹ́ ọba Adéṣọlá Làwálì tí ó máa fi èsì sórí ọ̀rọ̀ náà ó náà kò mọ̀ kankan nípa ẹ̀sùn tí wọ́n fi kan òun ò sì máa wọn jàǹdùkú kankan tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ da ìlú Ẹ̀gbẹ́dì náà rú lásìkò tá a fi ń kó ìròyìn jọ. Àwọn 6 báyìí náà wà lẹ́sẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí ìkọlù táwọn jàǹdùkú náà èyí tí wọ́n ṣe. Wọ́n ní ẹni tó ṣe bẹ́ẹ̀ tó ṣáájú àwọn olórí agbésùmọ̀mí jàǹdùkú ọ̀hún ó ní èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Orí Adé Kàsímù tó wá láti ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́ni tí wọ́n ní ó ń ṣe bẹ́ẹ̀ fi àpájánu tó sì yan fandafanda wípé gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ aláṣẹ àti olùdarí Adémọ́lá Adélékè ó wà lẹ́yìn òun kò sì sí tó ẹnikẹ́ni tó lè ṣe fún òun. Ye ba ma wule lo o le de ye ba ye okay local matter ata se jere ata se rere eta ko ma bi
ìtàn tí kò lọ́ọ́ sẹ́lẹ̀. yé iná lọ paná ọyá yé iná lọ paná yá yé kọ́ yé wọ́n ìtàn ọlọ́tẹ̀ jọ ní pé ọyá bẹ́ẹ̀ kẹ́ tọ́ọ̀nù kẹ́ bọ̀ ọyá ìdúgbò yẹn. ní orí adé OPC ẹdẹ ni orí adé ni ẹsẹ ṣe tó di gọ́vnọ̀ ni ẹsẹ ṣe tó di gọ́vnọ̀ orí adé ni. ní ìpínlẹ̀ Delta ẹ̀wẹ̀ àwọn adigunjalè náà ya wọ ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ onímọ̀ ìṣègùn òyìnbó wọn kó wọn lẹ́rú wọ́n sì tún kó wọn lẹ́rù lọ. àwọn akẹ́kọ̀ọ́ College of Nursing Sciences Asaba èyí tó jẹ́ olúlu ìpínlẹ̀ Delta onámọ̀ àti fi gbèta báyìí pẹ̀lú bá ṣe sọdún mọ́ wípé àwọn adigunjalè náà ṣe ìkọlù sí ilé ìgbé àwọn ètò wà ní ìta ilé ìwé ọ̀hún ní nǹkan bí dédé aago 8 ọjọ́bọ̀ tí ń ṣe ọjọ́ 27 ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ wọ́n ní wọ́n di ìhámọ́ra ogun níbi tán ti kó ìbọn àti oríṣiríṣi ohun ìjà olóró wọ inú ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n gba òbítíbitì owó lọ́wọ́ wọn àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó fi mọ́ àwọn nǹkan míì tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ṣe ní àlàyé pé ìgbájú ìgbámú tí kẹ́ríkẹ́rí ń bá ròde ó ní wọ́n fi dá wọn lọ́lá nígbà tí wọ́n sì tún dúnkokò pé ẹni tó bá ṣe yamayama nínú yín níṣe làwọn yóò fìbọn fọ́ orí rẹ̀ dànù ètò mú kí àwọn ènìyàn náà kí wọ́n ṣe ẹnu wọn ní dédé síbi kó tó di wípé wọ́n gbé ìgbésẹ̀ lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tán níṣe ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta látẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún Bright Edafe ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ètò òṣìṣẹ́ náà láìpẹ́ àwọn ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà láìpẹ́ àwọn yóò sì fojú àwọn oníṣẹ́ láabi náà dé. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akíọ́níyàn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ṣẹ̀ ń tẹ́ bá wa jẹ́ ẹ kú àìbínú títí di ìgbà táàtù padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tí a wà yìí ó kọ́ mi ò ní yípadà àyànfẹ́ Elédùmarè ọ̀nà lè mí jẹ́ mo kí wa o àkú pọ̀pọ̀ sísìn òpin ọ̀sẹ̀ ìsinmi aláyọ̀ l'Elédùmarè yóò máa fún wa ṣe.